Mo mà kí yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ o. Yéèpà wọ́n ti padà báyé jẹ́ o, bẹ́ẹ̀ ni wọ́n ti padà báyé jẹ́ nítorí ṣẹ̀rí lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó kọjá díẹ̀. Arábìnrin kan mà ló bọ́ síta o, arábìnrin kan ló bọ́ síta, ó dẹ̀ gbé ọmọ oṣù 5 sọ́wọ́, ọmọ kékeré sì ni. Arábìnrin yìí bọ́ síta, ó gbé ọmọ oṣù 5 sọ́wọ́, ó wá ń pariwo pé òun fẹ́ wá ta ọmọ. Ẹni bí táyé bàjẹ́ dé o, kéèyàn gbé ọmọ oṣù 5 jáde sọ́wọ́ kó wá fẹ́ wá ta ọmọ, ibẹ̀ ló ti gbá a mú o. Wọ́n dé bá bùṣọ wọn mu, nígbà tí wọ́n máa bùṣọ àti ọmọ Abẹ́òkúta ni. Lẹ́yìn tó ti mú tán, ó dá kí ló ṣẹlẹ̀, kí ló tó fẹ́ fi ta ọmọ. Ó ní tó bá ṣàti fún òun ní iPhone 15, iPhone tó ń bọ̀ lọ́wọ́ yìí, iPhone 16 àbí yà, tó bá ti fún òun kọ́dẹ̀ mi ṣọ̀pọ̀ fún òun ní aṣọ àti bàtà, pé kọ́ bọ́ òun kékeré nìkan fún òun ní aṣọ àti bàtà. Ìyẹn tí wàá nìkan kọ́ ẹni tó bá ti fún òun ní iPhone 16, aṣọ àti bàtà. Lẹ́yìn náà tó ti fún òun ní gbogbo àwọn yẹn, kọ́ wá tó bá òun fi 100,000 lòun bá gbọ́mọ fún wọn lọ́fẹ̀ẹ́ lófò. Ẹ gbọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ṣé ẹ ṣúọ̀ pé ọmọ yẹn ẹni yìí balance báyìí? Ṣé ẹ ṣúọ̀ pé nígbà téèyàn ti sọ pé kọ́ fún òun ní iPhone 15, iPhone 16, pé kọ́ dẹ̀ make sure pé wọ́n fún òun ní aṣọ àti bàtà torí iPhone ló ṣe fẹ́ gbé ọmọ lẹ̀, torí iPhone. Ó wá ní tó bá ti fún òun ní iPhone, aṣọ, bàtà, kó tó 100,000 lé lórí, ìpè ìṣòro òun bá bí ya. Kódà ó tún sọ débi pé ó ní tó bá fún òun ní gbogbo kínní, owó ò ní bọ́dà láti wá wo ọmọ rárá. Ó lóun ò ní bọ́dà láti wá wò rárá, pé kò kan òun mọ́. Tó bá ṣàti ṣe nǹkan tó fẹ́ fún òun yẹn, tó bá ṣàti fún òun, owó ò ní bọ́dà láti wá wo ọmọ yẹn mọ́. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, ṣé ẹ rí i pé ṣé ẹ ṣúọ̀ pé nìyí balance? Ṣé ẹ ṣúọ̀ pé normal? Nítorí ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ recent yìí ni, ìṣẹ̀lẹ̀ àná lélẹ́yìí, kò ṣe ìṣẹ̀lẹ̀ tó ti pé rárá, ìṣẹ̀lẹ̀ àná lélẹ́yìí. Kò dẹ̀ gbé ọmọ wá fẹ́ ta ọmọ oṣù 5 torí iPhone, aṣọ àti bàtà 100,000. Kí ló dé? Ó ní kó fún òun ní fóònù, aṣọ àti bàtà, kó dẹ̀ fún òun ní owó tóun máa fi máa jẹun lé lórí, ìyẹn 100,000. Onílẹ̀yìn yẹn òun ò ní wulẹ̀ bọ́dà, òun ò ní bọ́dà láti wá wò ó mọ́ rárá. Ṣé n táyé wá dà náà rèé? Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ṣé n táyé dà rèé? Nígbà tó ti di wípé kó máa sọ pé kó fún òun ní iPhone, kó fún òun fóònù àti aṣọ àti bàtà, kó tún 100,000 lé torí pé ó fẹ́ ta ọmọ tó bí nínú ara ẹ̀. Ẹ̀yin abiyamọ ẹ dìde o, gbogbo ẹ̀yin abiyamọ ẹ dìde o, èyí ti kọjá abẹ́ o. Ṣé ká sọ wípé ara ẹ̀ ò yá ni? Torí àbí ká sọ wípé àárẹ̀ mú lọ́pọlọ? Ṣùgbọ́n mi ò rò pé àárẹ̀ mi lè lọ́pọlọ, torí ó ń sọ tìgboyà pé nǹkan tóun fẹ́ nìyẹn. Ọmọ yìí tún sọ, ó tún fi ìlú òun sí, ó lọ́mọ Abẹ́òkúta ni òun, wípé láyé o tó bá ti kó kinní fóun béèrè fóun, òun ò ní wá wo ọmọ láyé. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, irú ọmọ tó ń pariwo pé kó ṣàti fún òun nìkan, ìrí tẹ̀yìn rí, ṣé ìrí wípé ebi ló ń pa ni ká sọ ni, àbí ìrí wípé kò róúnjẹ jẹ? Nígbà téèyàn sọ wípé ó gbé ọmọ oṣù 5 lẹ̀, ó ní tó bá ṣàti fún òun ní 100 iPhone pẹ̀lú aṣọ àti bàtà pẹ̀lú 100,000, òun ò ní bọ́dà àti béèrè ọmọ mọ́ lọ́mọ tó bí fúnra ara ẹ̀. Lọ́mọ tó bí fúnra ara ẹ̀. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, a lot ló ń kán lórílẹ̀‐èdè Nàìjíríà, torí ìrí tá a rí yìí sì ṣé ìrí ẹni tó gbádùn ni àbí ìrí ẹni tí ò gbádùn? Torí mo eléyìí tí mo wo yìí, mo ṣọ́ọ̀pù lè gbádùn. Ìyẹn nìkan tí wá kọ́, most of àwọn obìnrin ìsìn gbogbo wọn ti wọ̀ oncolos, ọjà ni oníkálukú ti gbọ́jà, ọjà ti ta nínú ayé ẹlòmíì. Wọ́n ti wá sọ ọjà yẹn di legalized thing. Ṣé ká sọ pé arábìnrin yìí náà tún gbé ọjà ni, àbí ká sọ pé ebi ló sùn débẹ̀, àbí ká sọ pé ọjà tó ti gbé rí
ló yí ní orí tó fi lè mú kó fẹ́ fi ta ọmọ tó ní torí fóònù àti aṣọ àti bàtà 100,000. Ṣé kò tiẹ̀ rò ó ni? Kò tiẹ̀ wò pé ọmọ tóun jìyà tóun bí kò wọ ọjọ́ ìkúnlẹ̀ kò wọ ọjọ́ ó ń ta mí ó ń ro mí tó fi wá decide pé tó bá ṣàti fún òun ní nǹkan bẹ́ẹ̀ yẹn gáskíá kò sí wàhálà òun ti gbọ́ mọ́lẹ̀ ẹ̀ wò àbí torí ìrí tí mo rí eléyìí ò gbádùn mi ò rò bí lè gbádùn ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi olórí àdúrà ni pé kí Ọlọ́run kó máa ṣọ́ wa o níbikíbi tá a bá wà kí Ọlọ́run kó máa ṣọ́ wa nítorí n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti kọjá kèrèmí n tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó kọjá ohun tí a lè sọ ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ ṣẹ́ríìdì tá a fẹ́ pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nítorí wípé ṣẹ́rí àwọn ará bíi kò sí kankan tó fẹ́ ẹ̀pù fún Nàìjíríà bí kò ṣe wípé kó tún máa ba Nàìjíríà jẹ́ sí ni torí ẹ̀ láti sọ pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wo ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yà àwọn èèyàn pé Yorùbá nation òun la fẹ́ ẹ jẹ́ kó yà àwọn èèyàn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó ẹ bá mi like ẹ share ẹ subscribe ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ nítorí pé Yorùbá nation ó di dandan láti gbà ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ká gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ nípa arábìnrin yìí lóòótọ́ probably this baby is not her own àwọn èèyàn ní ó lè má jẹ́ òun ló lọ́mọ nítorí pé eléyìí ò kì í ṣe ibi o nítorí tó bá jẹ́ pé òun gangan ló ní ọmọ yìí ni kò ní máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ kó túṣu désàlẹ̀ kòkó ẹ̀ dáadáa àwọn kan ní kò normal o àwọn kan ní kò normal àwọn kan tún ní orílẹ̀-èdè Nàìjíríà ló sọ arábìnrin ìdìbèrè ṣùgbọ́n ṣá Yorùbá nation la fẹ́ ó dàbí ẹni pé ara ọmọbìnrin yìí kò gbádùn rárá ó ti ní mental problem ṣùgbọ́n o tèmi ni pé eléyìí ò kì í ṣe ibi nítorí wípé wáì tó fi máa sọ pé kó fóun ní fóònù àtàṣọ àti 100,000 ó dẹ̀ fẹ́ gbé ọmọ lẹ̀ ó fẹ́ ta ọmọ ó dà parí ẹni yìí ó fẹ́ sí lọ́pọlọ díẹ̀ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation òun la fẹ́ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ìlú kan ni arábìnrin dẹ̀wà tó bá lè jẹ́ pé bóyá ó bú lára àwọn olórí orílẹ̀-èdè wọ́n máa dá sí ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé kò lógo rárá báyìí ẹ̀rí pé wọn kò sẹ́ni tó dá sí ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa o la fi fàsìkò ìdágbére fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé God bless Yorùbá nation ó dàbọ̀.